Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukaya Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Lónìí mo bọ́ ọ̀yọ́ bàbá mi, bàmí Àyìndé, sátì máa dúpẹ́ fáláwù àbí ọba tó dá ọ sí. Ọba àbí ọ̀rọ̀, àkọ́dá ayé, àṣẹ̀dá ọ̀run, ọba tó fún yín lójú, lójú ẹ̀ máa fi rí, ó fún yín létí, kẹ́ ẹ̀ máa fi gbọ́, ó fún yín lẹ́nu, kẹ́ ẹ̀ máa fi sọ̀rọ̀. Ọlọ́run ọba ò ní tẹ̀nà òun lẹ́nu ẹ̀, bàmí Àyìndé, ikú ò ní fi ilé yìí ṣòro. Nífilé yìí ṣe bùgbé, nítọ́lọ́wọ́ sàré. Àìdé ò máa kí sẹ́yàwó, ayédáadé ò, dádé wọ̀lú Òṣòdì. Náà wà lè dúpẹ́, ọ̀yà láìmọ̀rẹ́ sọ́lọ́wọ́ ọba. Èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí, kò tó ń tó ṣẹlẹ̀ omi tó fi jáde láyé. Àìdé ọlọ́run ọba ò ní mú o, ọlọ́run ọba ò ní tẹ̀ ọ́, ọlọ́run ọba ò ní padà lẹ́yìn. Wọ́n ti wá ṣe ni ọba ń ṣe lọ, ìpàkọ́ ògọ́jì tí Àìdé ọmọlé bàbá rẹ̀. Àìdé ọmọ akíṣẹ́yà o. Bí n bá kì í ọtí tí wọ́n kọ́ gbélé tapà léhùn pọmọ lálẹ́ lọ́lẹ́. Ẹ̀ṣọ́ mi yẹ tápà ọmọ àfàmùsẹ̀lù. Ọ̀tọ̀ ní tápà ti takúlí, ọ̀tọ̀ ní tápà ti tẹ̀pà. Ojúlówó tá a pà nígbègùnú, ọ̀nẹ́lẹ́gùn mọ́nà mímọ́. Ṣé wọ́n ti nà nílẹ̀ kan? Lọ́jọ́ mo gbọ́ pélé tápà ń jó. Mo sáré, mo fẹ́ gbọ́dọ̀ ọ̀yà lọ. Torí àṣọkọ́, torí ẹ̀wùkọ́, torí ikú rání ni. Àìdé o, bí n bá ní ekú bẹ́ẹ̀ la sí, ekú bẹ́ẹ̀ la sí. Ìdẹ́wò, ekú bẹ́ẹ̀ la sí. Tápà kan sọ̀rọ̀ ni o. Ẹ̀kúlé ọlọ́kọ̀, àṣejìgbà lẹ̀kẹ̀, àgèdègèdè ọlọ́kọ̀, àtẹ̀yẹbẹ lójú omi, ọmọ káfọ̀ páwà, káfọ̀ àjẹwà, kásọ̀ òpánù, kásọ̀ àjẹnù, káfọ̀ gèdègèdè ọwọ́ àgọ̀gèdè ìṣẹ́yìn. Àìdé ta ló rán mi wá bí? Ta ló ní ìmọ̀ kì ọ́ bí ológun ẹrú? Tó ní kì ọ́ bí ọlọ́gbọ́n òfà? Ọlábísí èjì bí ọmọ Balógun. Òun ló ní ẹ̀bá kí bàbá mi ni, ọ̀gá mi ni, ẹni bí ẹni ni, ẹni tó ṣe mú yàgàn láwùjọ ni. Ẹ̀gbọ́n Ọlábọ̀dé, ókè Spicer
surprises ló gbé wa débi ó ní pé àṣà alátagbà mọ́mọ́ gbé àṣà alátagbà mọ́mọ́ gbé Musiliu Àyìndé o táyé tí ìwò ìlò àṣà alátagbà mọ́mọ́ gbé ó yẹ sọ pé ikú olójijì mọ́mọ́ gbé ikú olójijì mọ́mọ́ gbé aláyìí tó bá lọ táyé tí ìwò ìlò ikú olójijì mọ́mọ́ gbé wá sọ pé kò ní ìjà ṣe mọ́ kò ní ìjà ṣe mọ́. Bó ṣe ń bẹ nínú Kùránì ó ń bẹ nínú òwe Yorùbá ẹ̀jẹ̀ ọmọ Akínsẹ̀yà gbadéwọ̀lú gbogbo ṣòro wọn lẹni àkọ́kọ́ Ọlọ́run bá ti fún wa ṣe Ọlọ́run bá ti fún wa ṣe èyí tó tún wá wà níwájú kọ́lọ́run fún wa ṣe délẹ̀ ọ̀tá ẹ̀ ó jí ìyà púpọ̀ kó tó kú o ọ̀tá ẹ̀ ó jí ìyà púpọ̀ kó tó kú ọmọ ní odò kì í bá ìyá ẹ̀ ṣeré ojoojúmọ́ ayé ìyá ni ọ̀tá ẹ̀ ó jí ìyà púpọ̀ kó tó kú ọ̀tá ẹ̀ ó jí ìyà púpọ̀ kó tó kú ọmọ Akínsẹ̀yà ọ̀tá ẹ̀ ó jí ìyà púpọ̀ kó tó kú ọmọ ní odò kì í bá ìyá ẹ̀ ṣeré ojoojúmọ́ ayé ìyá ni ọ̀tá ẹ̀ ó jí ìyà àìlè wọ́n láti jẹ́ ọ̀kan wọn náà ò ní kan wọ́n láti ń jẹ́jì ayé òní jẹ́ ọgbẹ́ wá wọ́n láti ń jẹ́ tayé ẹ̀ òní ta Bàmí Àyìndé wọ́n láti ń jẹ́ ènìyàn nírìn lọ wá wọ́n láti ń jẹ́ àrùn gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé òní parun mọ́ ìlú wọ́n láti ń jẹ́ fà gbogbo tẹ́ ẹ bá ti fà ní ti dáadáa kó mọ́ tó yín lọ́wọ́ wọ́n láti ń jẹ́jẹ́ ó ń bẹ nínú Kùránì pé sánmọ̀ méje ilẹ̀ méje ìbẹ̀nu Báíbù pé sánmọ̀ méje ilẹ̀ méje oore méje tí ó lópin kọ́lọ́ mọ̀ ṣe fún yín báwo láti jẹ́jọ́ Àyìndé ọmọ Akínsẹ̀yà ẹjọ́ kéré ó tóbi ọ̀ní ogun ẹjọ́ báwo láti jẹ́sìn ọ̀ní sọ́kù báwo láti jẹ́wàá kówó tún wá ọmọ wá àlàáfíà kó fi lé yín ṣe gbogbo tẹ́ ẹ wá fi dùnú kó jọ ẹ ní kí ìbànújẹ́ gbé ta ṣe Àyìndé ọmọ Akínsẹ̀yà gbadéwọ̀lú àkọ́kọ́ Òṣòdì gbogbo tẹ́ ẹ fi ìdùnnú kó jọ ẹ ní kí ìbànújẹ́ gbé ta wọlá bíbí ànábì yájọ́ lẹ́sìn náà amọ̀nù yàdúnlùkún láti jára sí túnjí gómìnà àṣàbí túmínú náà bí láì ìṣúrí yìí láì náà bí sábìlì láì bí amúwálẹ̀kùn àfúnṣàkọ́ zálẹ̀kùn láì rúlà Happy birthday to you, Allah. 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 Long life and prosperity, happy birthday to you, Allah. To click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily.
Thank you. God bless you.